ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ààfin Olúwo nínú fọ́nrán tẹ̀ ń wò yìí ó jẹ́ kí n mọ̀ pé ọ̀rọ̀ wa ò tiẹ̀ tí ì jẹ mọ́ ṣẹ̀ríà kankan pàápàá kò tí ì jẹ mọ́ òfin ṣẹ̀ríà rárá ó jẹ́ ìbànújẹ́ ọkàn gidi. Ìṣẹ̀lẹ̀ yẹn lágbára. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ farabalẹ̀ wo fídíò yìí kẹ́ ẹ lè wá mọ̀ pé ọ̀rọ̀ ò tiẹ̀ tí ì jẹ mọ́ pàápàá. Ẹgbẹ́ mi náà wà lára mi náà ń pariwo ẹ̀ tẹ́tẹ́lẹ̀ ṣùgbọ́n tí mo tún wá rí níbi ò tún wá dẹ́rù bà mí. Kí lorúkọ rẹ? Tóòdé. Ọmọ ilé ibo ni ọ? Ọmọ ilé mọ́tò. Dáàdì ẹ̀ wà ń bí. Dáàdì ẹ̀ dà. Bàbá rẹ̀ náà wá gbóúnjẹ. Dáàdì rẹ̀ dà. Ó dà pé mo ti rí yín rí. Ẹ̀yin bàbá rẹ̀. Ṣé ń lọ skul? Kí ló dé tí olùtí máa lọ skul? Ẹ súnmọ́ bí. Owó ni. Owó ni sà. Owó ni. Ìyá rẹ̀ ńkọ́? Ìyá rẹ̀ ti lọ, ó ti kú lọ́dọ̀ mi. Ìyá rẹ̀ ti kú lọ́dọ̀ yín. Iṣẹ́ kí lẹ̀ ń ṣe? Àmọ́ sọ fún yín bíríkìlà. Bíríkìlà. Kí wọ́n á lóde tẹ̀ lọ bí iṣẹ́? Ibi iṣẹ́ lọ ni. Àmọ́ ọmọ mi lójú de yín. Ẹ rí bí iṣẹ́ lọ ni. Ta ni wọ́n bá yín tọ́jú ọmọ yẹn? Èmi náà mọ̀ tọ́jú kan mi. Ẹ máa mú kiri. Ṣé mọ̀ pé bí bàbá mú yẹ̀kínní náà ṣe máa mú yẹ̀kínní kiri rè? Ọmọ yẹn dà? Túndé. Ọmọ ẹ ti tó lọ skul. Kí ló dé lọ fi skul? Owó tí wọ́n ní ká mú wa ní díòrì. Èló náà ẹ mú wa? 3,000 ní 10,000 ní skul bó ni? Ní skul bó ni sẹ́? Ní ọ̀pá àbá. Ẹ wá ní ẹ mú 10,000 wá kó lè bá wọ skul. Ṣé ta bá rí 10,000 fún ìtọ́mọ̀ ẹ fi wọ skul ibo lẹ́tì máa rówó san yòókù lọ? Ọlọ́run máa ṣe. Ọlọ́run máa ṣe. Ọlọ́run ó ṣe. Ọlọ́run máa ṣe bẹ́ẹ̀. Tódé àbí? Àbí kí ló kó kọ rẹ? Tódé. Sọ fẹ́ lọ skul. Kàyéfì ńlá gbá. Owó ọkọ lọ skul. Kàyéfì ńlá gidi. Kí wọ́n á lóde tẹ̀ mú káàkiri. Ẹ fi ń tọrọ owó káàkiri ní báwọn. Ẹ má parọ́ o. Bàdá ìfi tọrọ owó kiri. Bọ̀ ẹ̀yin máa tọrọ owó. Ó dòwò làbẹ́ ẹ̀ láàrin ìṣẹ́. Bẹ́ẹ̀ bá ti rí ibi iṣẹ́ lọ, ẹ̀yin gan alẹ́ gbọ́n ń dà yín láàmú. Ọmọ mẹ́fà. Kò rí bó. Ẹ̀yin náà wò rí bẹ́ẹ̀ ṣe sàn gan ni. Ṣé ó ti jó tẹ̀ ti lọ bí iṣẹ́ bíríkìlà kan yìí? Àbọ̀dálẹ̀ kọ̀ọ̀kan. Múra mójútó sẹ́ni. Tẹ́ ẹ bá mójútó sẹ́ àìmọye ẹgbẹ́ yín ti ṣe bí. Ṣé ẹ bímọ mi lẹ́yìn eléyìí ni? Ẹ bímọ mi lẹ́yìn eléyìí. Ọmọ mélòó lẹ ti bí? Mẹ́fà ni. Ọmọ mẹ́fà. Ibo wà láwọn mẹ́fẹ̀ẹ̀fà wà? Ọgbọ̀n mẹ́rin ló kù báyìí. Mẹ́rin ló kù. Méjì ti kú. Ọkọ̀ sísọ o. Ọmọ mélòó lẹ bí? Ọmọ mẹ́fà. Kí wọ́n á lo okùn mẹ́rin méjì ti kú. Ẹ farabalẹ̀ tún gbé ìpò ìgbé. Ẹ̀yin tó fẹ́ bímọ sí o àbí? Ẹ bímọ sí. Èyí tẹ́ ẹ bí lẹ́sẹ̀ ti tọ́. Àwọn mẹ́ta bẹ̀rẹ̀ lọ́dọ̀ àbúrò kan lóko. Àwọn mẹ́ta kan bẹ lọ́dọ̀ àbúrò yín kan lóko. Èyí tẹ́ ń tọ́ gan ewo condition tó wà. Ká tó wá pé àwọn ọmọ ṣẹlẹ̀ ní ipò kẹlẹ́ ìlélẹ́ ìwà ní ọmọ yín. Ó làbí kẹ́yìn. Àwọn yòókù wà lóko lọ́dọ̀ àbúrò yín. Ẹ sì tó bímọ sí. Ẹ tó bó sì sí. Ok, irú eléyìí tẹ́ bí ní ìsìn tẹ́ mú kiri tí ò tí ì wọ skul tí ò wọ gbogbo ẹ̀ ta ni ọba yín tẹ́ bó lẹ́sìn fẹ́ tọ́ ilé yìí. Mo ti fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run. Nǹkan kó bá wa rèé o kó ti fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ní wo ọmọ kinní kan. Ẹ wà ń ṣe lábẹ́ ọ̀run. Kí ló wí? Ó fẹ́ ra wàrà àánú ọmọ ẹ̀ sì ń ṣe mí. Wọ́n ní ìyàwó sálọ bó ní ìyàwó ti ní sálọ. Bí bàbá mo dé. Ṣé ara yín sì wà òkè ara yín yá dáadáa báyìí? Àbẹ ẹ̀yin gan mọ̀ pé ní ìṣù díẹ̀. Ara yín ò yá dáadáa bí? Òótọ́ ni. Ẹ wá sọ fáwọn ará ẹ mọ̀ bímọ mọ́. Ṣẹ́gbọ́ ẹnu èyí tẹ́ ẹ ti bí ẹ lọ́ mọ́ ṣiṣẹ́. Kẹ báyìí tó kẹ lọ́ mọ́ ṣiṣẹ́. Ṣẹ́gbọ́ ẹ lè kún lápá. Ṣẹ́gbọ́
ìkọ́ ọgbọ́n wáṣẹ̀ kan sínú àmì kó ní àánú tó tún lè ṣe mí ọlọ́run ó kó ọyọ lágbára ọlọ́run èyí ó ti rí para yín gan ọ̀yá a tún wá mú yín jẹjọ ẹ sá lọ kí ló dé tẹ ẹ sá lọ ń jẹjọ kí ló dé ìwọ náà wà àbúrò rẹ ìwọ náà wo orun orí ẹ bó ṣe rí ẹ ṣé bẹ́ẹ̀ mi yín wà lé má wà lé ẹnu rẹ bó ṣe mú oúnjẹ ìjọ náà rè ṣé wọn náà ló kó wọn sá ọ yẹ ẹsùn sẹ́yìn sábúrò yín náà lélẹ̀ náà eléyìí mọ ni a bá ń gbé ojú ọmọ yẹn àbúrò wọn lélẹ̀ náà eléyìí náà àtẹlẹyìn náà ẹ̀gbọ́n rẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ yẹ ẹsùn sẹ́yìn ṣé mo fi ẹni àwọn mẹ́rẹ̀ẹ̀rin kò séyìí tó lúkẹ́tì kò séyìí lẹ́nu àwọn mẹ́rin ṣé tá a bá tún mú yín lónìí ẹ sá lọ. àlè sá lọ. àlè sá lọ. ṣé màmá yín náà ní ẹ sá lọ ni ṣé màmá yín ní ẹ sá lọ ni ẹ̀yin lẹ sá lọ fúnra yín.